fún sí àwọn ẹrú Allah ó ní àbámọ̀ ti kú ti bá gbogbo wọn báyìí sí. Lẹ́tà tí mo gbà lọ́wọ́ ẹrú ọmọ Saudi nìyẹn o. Táwọn imam tó bá wà bí kọ́ gòkè wá tó bá fẹ́ máa fi lẹ́tà yẹn hàn wọ́n mo fẹ́ kán wá sókè níbà yìí. Ní ẹ̀sìn bàbá yẹn bá àwọn ẹranko drag ìkọ̀ ẹranko làwọn kìíní yẹn lọ. They're not even free to be human, so I don't talk to them. Gẹ́gẹ́ bí Allah's wife. No, Allah's wife lè bá wọn sọ̀rọ̀. Pé ìyàwó ẹni tí ẹni ọ̀gá wọn nìyẹn. So wọ́n lè gbọ́dọ̀ respect wọn. Bẹ́ẹ̀ni, Adéyàwó the right aṣojú àmì báyìí. Yes, aṣojú ìyàwó aláwa ń bí, so wọ́n gbọ́dọ̀ respect ẹ̀. Àdéhùn kankan ni wọ́n kọ́ gòkè wọ́n báyìí sí. Àwọn àwa láti wọ́n jí náà wà. Ẹ̀pọ̀n wọn ti fẹ́ já tó bá ń gbọ́ mi ń bì kán máa bọ̀ èmi gan dúró dè wọ́n. Torí mi lọ́rọ̀ mo fẹ́ bá wọn sọ àwọn tí wọ́n fá irun orí wọn gbà tí wọ́n bí wọn pọ́ ọpọlọ wọn. Ìrọ̀wọ̀ náà ń pa mí tẹ́lẹ̀, a tún ti ka ìbò ṣẹ̀ṣẹ̀ dé ni, ìbò ṣẹ̀ṣẹ̀ dé ni. Ẹ má da lóhùn olódò ní ìlú tó wà náà pọ̀. Ìbò ṣẹ̀ṣẹ̀ dé ni. Kó lọ gbé kúrò rẹ̀ kó lọ kúrò rẹ̀ kó má wá síbà wá máa lódò níjà rẹ̀. Kó wá máa gba star. Látọ̀dún wò ládé nǹkan sí Muhammad exist tẹ́lẹ̀ ni ẹ lọ́wọ́ jáde. Omi Jésù tó wáyé kó tó di pé Muhammad wáyé wọ́n gbé fọ́tò rẹ̀ káàkiri. Ibo fọ́tò Muhammad wà òpònú. Amukun mẹ́kọ̀ọ́. Inú kí lórúkọ ẹ̀ tẹ̀ ní fọ́tò Jésù wà nínú kí lórúkọ àwọn Romans ní Catholic Church wọn ìkíni tí ń pè orúkọ ẹ̀. Tẹ bá ṣàkíyèsí àwòrán eléyìí táwọn èèyàn kan gbé káàkiri tó wà náà Church Celestial káàkiri kérúbù kankan yẹn fọ́tò òyìnbó tó fẹ́ fi kó ẹrú láti lè jẹ́ kó kárí wọn bí ẹni kó wà superior sí wa ìyẹn náà ṣe yẹn gbogbo àwọn àṣírí yẹn dọ́kúmẹ̀ntì ẹ̀ wà tó ń kọ síta bí sì wọ́n ṣe lo àwòrán Jésù wọ́n kì í ṣe Jésù kọ́ nìyẹn. Ìbáṣà ti gbé kan jáde ẹ jẹ́ wọ́n pé ti Jésù Muhammad náà jáde. Bí ti Allah làwọn náà ti rí yẹn. Àtẹ̀tí rí tààlà àti rí fọ́tò tààlà ń jẹ. Ìyẹn ló yẹ kó máa túmọ̀ ẹ̀ sọ́nà. Ẹ wá máa tẹ̀mí tiẹ̀ nídìí wọ́n ní wọ́n fọ́ ojú rẹ̀ kan wọ́n lè ta ní ọfà kan léyìí so ọfà tó fọ́ yín rẹ̀ mo lè fẹ́ wo kúrò ní yín ẹsẹ̀ rí. Àbá Ajayi. Eléyìí tí mo jẹ̀ ló wá gbọ́ lè ní ó le gan bí wọ́n ṣe dó fúnra Muhammed. Wọ́n fẹ́ fa fọ̀rọ̀ bàbá wọn ya àwọn ẹrú lásán jàtìjàtì. Mo bí Muslim kan lẹ́nìí lórí live mi máa post clip yẹn kí n tó débí báyìí ó ní pé nǹkan tó wà nínú ìwé nìyẹn tó débí báyìí ó ní pé nǹkan tó wà nínú ìwé nìyẹn lóòótọ́ débí báyìí ó ní pé nǹkan tó wà nínú ìwé nìyẹn lóòótọ́ débí báyìí. Ó ní pé nǹkan tó wà nínú ìwé nìyẹn lóòótọ́ but ó ní pé nǹkan tó wà nínú ìwé nìyẹn lóòótọ́ but ní pé àwọn bóyá àwọn Christian àbáwọn Jew lọ́kọ̀ọ́ kìnnìkan ó wà accept ẹ̀ ṣá máa post video yẹn pé cousin Ànábì ó bá. Ṣé bóun náà kà jáde lọ́sàn-án yẹn? Wọ́n náà kà jáde but ẹnu báwọn pípọ̀ wá ní àǹfààní ni. Every time tí Muhammad bá wà burúkú tí ó máa ń ṣe orientalist lájẹ́ jù wọ ẹbí bíbọ̀ Islam. Gbogbo anything tí wọ́n bá ṣe ṣe yẹ yín. Ó máa tẹ́ bá sọ pé Muhammad ṣe nǹkan báyìí written in Quran wọ́n sọ pé àwọn Júù ló kọ́ àwọn orientalist ló ṣe yẹn Muhammad ló ṣe bẹ́ẹ̀. But ẹ kì í mú ìtumọ̀ ẹ̀mí because tí n bá bí kí n sọ̀rọ̀ kò make sense. Ẹ kọ religious book ẹ sọ pé that book is straight from heaven. Because Bunona kọ̀ọ̀kan wá sókè kó bá tiẹ̀ máa lọ ló wọ́n ní yẹ. No, ẹ jẹ́ àzúnà sí wa òkè pẹ̀lú wa. Ẹ jẹ́ àzúnà ẹ jẹ́ kí n bá ẹnu kọ́ tó máa ṣẹlẹ̀. Ọba Fúnra jẹ́ kí mi bọ́lẹ̀ kẹ́ ẹ̀ gẹ́jà òsìgbónà la. No, àzúnà wà ń bí pẹ̀lú wa. Ẹ̀yin afa kan gan ṣe fídíò. Ẹ jẹ́ kí n bọ́lẹ̀ géètì wo. Ọ̀rẹ́ gbé afa kan wá sókè. Àzúnà afa kan ṣe fídíò.
ló bá fi fọ́tò àṣìbúnàlá àti fọ́tò mi ló bá fi méjèèjì bẹ́ẹ̀ ló bá kí èpè mọ́lẹ̀. àwọn ìpè mo gbọ́ pé wọ́n ní Akéwùgbà gold pé ó lóun fẹ́ ṣèpàdé ẹ máa gbọ́ ọ ìwọ tó lóun fẹ́ ṣèpàdé kí ló yẹ tí wọ́n fúnra ẹ̀ wá sí ìbàdàn láti wá fèsì kan tó ń kó wọn bì ó ní àwọn ọmọ líle àwọn ọmọ báwo ló ti ṣe pè náà ó ṣàpè bákan mo wá expect kó fúnra ẹ̀ kó máa bọ̀ wá sí ìbàdàn kó wá sọ̀rọ̀ ṣé èyí tí wọ́n ń kà jáde ní ìkúrákùn onítùkú sí ọ̀dùn. Mr. Bola tòótọ́ ni èrè àlá náà ní so kò sẹ́ni tó lè gbá lọ́wọ́ tàwa wá ti rí àtìrí nìyẹn so wọ́n máa ń kíìpù nǹkan wa ni so kò sẹ́ni tó lè gbá lọ́wọ́ tàwa tó ti yé nìsín so history tẹ lọ gbé wáyà àwọn ọmọ lárúbáwá kò sí tí lárúbáwá lè ṣe wọ́n tó lè sanwó fún so àṣírí ti tú tó ti yé nìsín. ẹ má àsùnwòn èmi náà ti ń wo àwọn kan náà ń pè mí pé ìyá ní kẹ̀kẹ́. ọ̀rẹ́ mi kan ló tiẹ̀ wá sẹ́ndì ẹ̀ sí mi ó lóun ti kọ́kọ́ lọ bú pé sédì rẹ̀ dàrú ní so mẹ́tò ń bá wí tó lóun tiẹ̀ jẹ́ kọ́kọ́ fẹ́ bàjẹ́ àná rẹ̀ pé mẹ́tò ń bá wí ọ̀bọ̀ ń bá wọ̀ ń bó bá sọ láwí so bó ti wá sẹ́ndì ẹ̀ sí mi pé kí n lọ bẹ̀ kí n lọ rìpọ́ọ̀tù rẹ̀ kò sí wàhálà gbé ọbẹ̀ mi mi trẹ́ndì ni ó dàbí gbogbo ó sòsù ká bí oṣù ká wèrè ọmọ ayẹyẹ ni. ààrẹ tá à ń sọ fún àwọn afáàlù àwọn afáàlù. ó tún wá fi fọ́tò tẹ̀yìn náà sẹ́gbẹ̀ẹ́ bó ṣe bú èmi tán wá mú tẹ̀yìn náà gbọ́. èso ara. ó ṣe jẹ́ pé bọ́pọ̀lọ àwọn ẹbí ṣe rí nìyẹn. àwọn náà tó ń ká ọmọ àwọn afáàlù yìí kẹjá máa ṣe lọ́wọ́ náà wọ́n bẹ́ẹ̀ dàrú nígbà tó wá dá ọgbẹ́ ẹrú tán ojú ń jà èso ara. mi ò tẹ́mi sí dúró lélẹ́rí ni ò níjọ́ tí àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n bá tó stáǹdì lérí ẹsẹ̀ tiwọn tí wọ́n gbọ́ àṣẹ mọ́ látọ̀dọ̀ Ìlọrin tí wọ́n àrètí wípé ọ̀gá àwọn kan ń bẹ nílọrin mọ́ níjọ́ yẹn nílẹ̀ Yorùbá yóò tó sinmi pẹ̀lú àwọn àfáà yẹn. Ìlọrin ò fẹ́ràn wa tẹ́lẹ̀ kò fẹ́ràn Yorùbá. wọ́n ní ọwọ́ báṣọ́lájú ọ̀dọ̀ ìjọba ìbínú gbogbo ilé ẹ̀ máa mọ tọrọ gáfárà. Jai. Yes, sir. Nǹkan tó ń sọ kí lórí sí. Ọ̀tẹ̀ náà ni ẹ mọ̀ èmi ò àlẹ́kùn ẹni sọ pé àwọn àṣìbíọ̀ ńlá èmi mọ̀ pé ọba aṣọlá tèmi àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn kan dẹ́rù wá sí àgbà. Òpè láàrin mi àti ẹ kí mo fi jẹ́ ọlọ́mọ mi lòkùn ọdún mẹ́ta lọ́wọ́ ẹ̀ ṣé rántí àbọ̀ wọn bẹ́ẹ̀. Bàbá ni ẹ̀rísà náà lè wọ́n pè mí. lọ́wọ́ mi ṣe bàbá ẹ̀ báwo ẹ̀bẹ́ kan ló ń pè mí ẹ̀kún ẹ̀ mo gbé mi ṣe bàbá ẹ̀. Mo kàn bẹ̀rẹ̀ pé nǹkan tó ń sọ kí lórí sí. Pé tọ́ba sọ lásọ àbí kí ni ẹ̀? Tọ́ba sọ wọ́n sọ ń bí tọ́ba sọ ló ń sọ kí lórí sí. Ṣàgbé nínú mímọ̀ a máa ṣe rìsáàṣì jura wa lọ tábà dẹ̀ kankan so tábà ní kájọ jọ̀wọ́ ẹni tí ẹ bá gòkè náà la máa sọ pé la máa gbé fún. Jẹ́ kí n fẹ́ ṣe sáàpù kan lẹ́nu ìgbìmọ̀ ẹ̀rí gbọ́n tà sọ. Ṣé ayé táwọn ẹ̀ máa sọ nǹkan fún ẹ lẹ́nu àwọn tó wọ́n mọ̀ mí. Àdúrà mi pé kò jù mí lọ, kò ní nǹkan jù mí lọ. Ṣùgbọ́n wọ́n fún rẹ̀ ó wù ẹ̀ tí wọ́n kò wọlé dà ẹ̀. Bàbá. Pẹ̀lú ọmọ. Ṣé ó ní nǹkan tí kò yé yín bẹ̀ ni pé tó máa ń sọ fún yín tẹ bá ẹbẹ lọ́wọ́ tó ju àwọn tó wà bí bàbá kan àbí amúnẹ ẹ̀kọ́ tó yẹ méjì ẹ̀bí kan tó ju lọ́wọ́ àbí ṣorí tẹ bá ṣe nǹkan táwọn òbí yín ṣe bákan ló ṣe máa rí kò tẹ bá dá lọ́gbọ́n á yàtọ̀ síra wọn lè garanti ẹ̀ fún yẹn. Wọ́n pé tó pé nǹkan tó kọ ẹ̀ mo bẹ̀ sọ́jọ́ kọ ẹ̀ nǹkan tó kọ ẹ̀ gbogbo tó kọ wa náà kọ ni. Ìyá tó bí nígbà tí mo rántí ó ń ṣe ń kọ́ọ̀tù ní táìpìsì yẹn àwọn tó máa ń tẹ táìpìrẹ́tà tó ń kọ ló ń ti gbé nígbà tí mo ń dàgbọ́n rí pé iṣẹ́ yìí iṣẹ́ ìyá ni mi lè ṣe bọ́tí wọ́n fúnra ẹ̀ bó ṣe wà mọ́ láìkè bọ́ tó pọ́ lè òye bẹ́ẹ̀ kò mọ́ àbúrò kí ló rí. Tóbi kan ó sọ̀rọ̀ kan jọ́kọ̀ tó ń jọ́kọ̀ tá a sọ̀rọ̀ pé ẹ̀ kí náà kìnnì kan kò má ta nǹkan tí mo sọ mo lè rọ́ǹgù má ṣe mí sí òkú. Mo náà lè rọ́ǹgù nǹkan tí mo sọ pé wọ́n ní kó ro
ṣé tí ọba ìtọ́jú tó ní àbírò ó rò débẹ̀ ìkọ́ tó kò rò débẹ̀ ní kò ní kó sínú tó kó rẹ̀ sí. Bàbá bá ṣe ń sọ̀rọ̀ báyìí, they are currently reporting my account. Currently mo ṣe ń sọ̀rọ̀ right now. So ẹ̀yin people ẹ protect account yín, insecurity ló ń ṣe wọ́n. Mi ní dárúkọ wọn kó sí wọn. Yes, so ẹ̀yin people ẹ protect account yín ẹ jọ̀ọ́ ẹ. Okay. No, what people don't realize is they don't know what it is. Insecurity. Yeah, they don't know. Ìjọba gbà tó kọ́ mọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ṣe nígbà ìyàwó ẹ̀ kíyàn kìnìkan wọ́n bẹ́ẹ̀ ṣe ní múlẹ̀ sí pàdé wa. But what you don't realize is like má ṣe àádọ́ àbí kẹ́ jù mí lọ ń gbọ́ ayé. Bàbá tó kẹ́ mi àádọ́ àbí kẹ́ jù mí lọ gbogbo ọ̀nà kẹ́ lójú lọ kẹ́ nílé. Kò ṣe pé ìtàn tó wá kọ ẹ̀ yìí ìtàn kan tó ló ń kọ yàn yìí ṣé ó make sense ṣá. Ẹja ẹ máa sọ yẹn ní ẹtì ẹdọkùn ká ẹjọ gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí mo mọ rí lára ẹjọ. Ó ti gbọ́. Máa di àwọn àmà mẹ́sẹ̀jì. Ẹ̀gbọ́n fi kọ́ wálẹ̀ Yorùbá náà ni ká mọ̀ bọ̀wọ̀ fágbà. Gbogbo tápà bá sì ti sọ. Bàbá àwọn ìgbẹ́gun ìbílọ̀ ni bí a ṣe kókó tí mo jù ẹ́ lọ ní kókó rí iṣẹ́ lọ. Ẹ sábà. Ọba Àsọlá bàbá abẹ́lẹ̀ gbé mi sí big screen. Ọba Àsọlá tán láwọn ò rí fọ́tò Mohammed lẹ́wọ̀n yìí. So bọ́n ẹ fọ́ ojú ẹ̀ tán sì yọ ẹ̀yìn wọ́n kún ẹ̀yìn ẹ̀ dànù ó wà ń bẹ̀. So fọ́tò Muhammadu lẹ́wọ̀n yẹn fẹ́ni tẹ́ ẹ bá mọ̀ gbé rí nìyẹn. Kò lóko náà ó kọ̀ láìkè òbò ni. A sùn lé wọn náà ní bóyá tó bíbí bàálù yẹn. Bàbá Prince mo kí yín o. Màá tí ò bá lóko báwo ló ti fẹ́ bímọ. Kò ṣe pé ọjọ́ òkú yóò bá ní wọ́n ní kò lóko ṣe gbogbo ẹ̀dá bí oko tó ṣò fún wa ìkókó àlá yẹn kọjá bẹ́ẹ̀. So fẹ́yìn tẹ̀ bá mọ Muhammadu bóyá rí lójú ayé ẹ̀ nìyẹn. Ojú ẹ̀gbẹ́ kan wọ́n ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun ló ba ayé ẹ̀ jẹ́. Wọ́n ní àwọn ọmọ alágùsí ni wọ́n ti lọ sọ́dọ̀ àkáǹtà akéde kí wọ́n ti lọ rí pẹ̀lú. Ṣé rí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jí ká gbàgbé wọn ẹ jí kó máa rìpọ́ọ̀tì lọ. Tó bá sọ̀rọ̀ nísìnyí ó máa dàbí pé àwa là ń fún wọn ní priority kó máa lọ rìpọ́ọ̀tì àkáǹtì wọn. Àwọn náà dẹ̀ bẹ̀rẹ̀ kínní yìí. I'm the first person to want report account mi tán jẹ́ mo gbà padà mo keep ẹ ni. But now mi ò hide the account tí mo ń lò yìí mọ́ wọ́n lè wá kán wá block ẹ̀ àtúmọ̀ àṣìyàn mi ni. Àwa ní internet a ní smartphone lọ́wọ́ ebi ò pa wá ìyà ò jẹ wá we are okay. So tó bá report account yìí tó bá report ẹ mọ̀ yí ká protect account wa mọ́ ẹ yí ká sílẹ̀ kán report ẹ̀. Tó bá fẹ́ ṣèkà fún wọn padà tí ní kán máa ṣe mọ́ bẹ́ẹ̀ tó bá continue láti máa ṣe ẹ má dé àwọn account àwọn ọmọ èké tó ń tọrọ jẹ yẹn. Àwọn bàbá wọn àwọn gbòógì wọn ẹ lọ bà account wọn jẹ́. Mo ń gbọ́ yín. That is it. Gbogbo wa táwọn sọ̀rọ̀ tó máa wù mọ́ akéwùgbàgòjì náà tó ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn òun náà wò sùsùsùsùn ó gbé àràbù wálẹ̀ Yorùbá ẹ fẹ́ kógun jalẹ̀ Yorùbá ni ẹ fẹ́ kàn pa wá wọ́n palẹ̀ wa run bọ́n ṣe bà Afghanistan jẹ́ tán bá ro òun lélẹ́yìí kọ́mọ́dà bíi pa à ń parọ́. Olórí bú làwọn àfáà yẹn gbogbo wọn. Amadélèké mo dìgbẹ́ silent látàárọ̀. Mo wà pẹ̀lú yín mo wà táàrí ẹrú kẹ̀kẹ́ tó gòkè ni kẹ́yìn tí ẹ̀ lè bá bíyàn tó gbọ́ pọ̀ lọ́wọ́ ìrìn yẹn o.
ṣẹlá. Bàbá àṣùnàlá. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá di 11:56 mo fẹ́ so màá ṣe islah màá ṣe tẹ̀sí lórí àwọn nǹkan so màá ṣe báńsì ẹ̀jẹ̀ àti ọ̀ṣun. mo lọ ṣe wọn ṣàtẹ̀lé ẹ̀rọ alábòsí òṣì tó bá lọ má kí mi mọ́. ẹ jọ jẹ́ kí sáré play kíní kan kẹ́kọ̀ọ́ gbọ́ ọ́díò mo bọ̀ mí mọ̀ bóyá àwọn ẹlòmíì ti rí gbọ́ àwọn tó wà ní comment section wọ́n lè má ìgbọ́ ṣe mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní owó láti máa fi ra data Nàìjíríà máa fi get information so bóyá táwọn náà bá gbọ́ wọn á wo bóyá táwọn lọ research. That the black stone, which Muslims believe is a stone from paradise, is nothing but the earthly rock. They requested the Saudi government to allow a team of scientists to examine the stone in Makkah. When permission was granted, 2 renowned scientists arrived at the Kaaba, convinced that the stone was of terrestrial origin. Many pilgrims present were outraged to see non-Muslims in Makkah, questioning how they could enter such a sacred place. However, the Saudi prince explained that if they were denied this research, the scientists might harbour even more disbelief, thinking that Muslims were hiding something from the world. The scientists brought several advanced machines to examine the structure and composition of the black stone. As the lead scientist began his tests, he smirked, perhaps unaware of the stone's significance. But as he continued his analysis, his demeanour changed. His face began to swing, to struggle to àti ìwà bàbá ìgbélé èkó lè ti pẹ́ iye tí lè jẹ́ kújẹ́ ìkẹlẹ̀ rẹ̀ lọ yìí. Gẹ́ nǹkan tí mo sọ aláwọn ẹlòmíín wà. àníyàn ti pé ní ti pé kò sẹ́ni tí ò ti gbọ́n ti play. Ok ẹ jẹ́ kí n play lè kan sọ pé ẹkùn àlá náà ti làánà ṣe fẹ́ gbọ́ yẹn. gbogbo yẹn kò sí kìdẹ́fẹ́ kò sí nǹkan táwọn ti gbọ́. àwùjọ ohun irúnmọlẹ̀ náà fi sọ̀rọ̀ yẹn o ó ṣe kẹ́ báyìí gbọ́ o. Bàbá mẹ́mí tí mo wà lọ́dọ̀ yín bí ni ẹ mọ̀ bí mo ti mọ ìwọ kọ́ ni mo bá wí àtàwọn tó gbọ́ kankan. ẹ bá wa play ẹ mi ò gbọ́ rí o. ohun irúnmọlẹ̀ náà fi sọ ẹ máa gbọ́ o. ẹ̀kún aláàlánà ní Kaaba Muhammed rọ́ọ̀lù ló ná ní àwọn ọmọ ẹrú Allah gbogbo wọn ti kábàámọ̀ báyìí. ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn sì. fẹ́yìn tẹ́ gbọ́ wa nílé lóko lẹ́yìn òde ẹ má kó àwọn ọmọ yín lọ sílé kéwú mọ́ ẹ má kírun mọ́ ẹ má gbàwẹ̀ mọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ no sense ni ẹ má lọ sí àjì mọ́ owó tẹ́ ń kó lọ àjì yẹn ẹ fi tún ìlú yín ṣe ẹ fi tún agbègbè yín ṣe kí ní Islam mú wálé ayé wa a kàn ń ṣẹrú ẹ kàwé ẹ níṣẹ́ àfúnjọba ní support a kàn ń ṣe rádaràda kiri àwa níròrí kankan jùlọ kírun lọ gbàwẹ̀ lọ kí la fẹ́ fi gbogbo nonsense yẹn ṣe níbi tójú làdé yìí kí ní Islam mú wálé ayé wa ó sọ wá dìdàkudà níròrí mọ́ àwa ń ṣẹrú àwọn àràbù tó ń wẹ̀ tó ń fọnú tó yẹ kí wọ́n bá ya wọn sùn wọ́n bá àwọn àǹtí wọn sùn kò sẹ́ni tó ń lè bá sùn wọ́n ń dòdì ara wọn àwọn tó ń níwà náà wá gbẹ́sìn wá bá wa làwa ń ṣẹrú wọn ẹ jí ká ronú náà ẹ wo olúwa bó ṣe rí gbogbo olúwa dáwóró kò sí kankan tó wúlò mọ́ nílùú wa everywhere scatter kò sí kankan tó wúlò mọ́ ẹ jí ká ronú náà ẹ lọ sí Benin Republic everything is alright there wọ́n ní iná wọ́n lómi wọ́n ní everything Nigeria is the giant of Africa kí ló giant mbẹ torí pé àwọn tá jẹ́ citizen of Nigeria a fún ìjọba wa ní support àwọn ń pariwo ẹ̀sìn yẹn náà ló sọ àwọn ìyá wa délé bí lẹ́nìí ẹ lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat wọ́n á line up ní àtẹ̀yí tó ní ṣòro àtẹ̀yí tí ò ní ṣòro wọ́n sàfẹ́ gbẹnu sí mike bóyá àkọ́kọ́ lè tibẹ̀ jáde ẹlòmíà lọ wá irọ́ tọ̀tún sósì àjọ ìrẹ̀mọ́ra wọn á ṣàparọ́ kóun fi lè rí nǹkan gbà sí kò tá fẹ́ máa ṣe nìyẹn táwọn ìyá wa bá di atọrọjẹ lénìí nílẹ̀ bàbá wọn
táwọn bàbá wa di atọrọ jẹ àwọn brother wa wọ́n kàwé wọn ò ríṣẹ́ wọ́n do onímọ̀rúwá wọ́n dẹni tó wa tírélà epo kiri tó rẹ tó ẹjí ká ronú náà sáwa náà lè ṣiṣẹ́ lọ́fíìsì ká ṣe bó ṣe wù wá ni àwa náà lè produce ni there's a lot of things táwa náà lè ṣe tágbáyé lè gbà lọ́wọ́ wa gbogbo nǹkan táwọn bàbá wa fi kalẹ̀ fún wa ní òdà àtọwọ́ bàjẹ́ bọ̀ èwo ni àwọn arábù mú wá fún wa tó ń wúlò fún wa lénìí a ní wọ́n káwọn bàbá wa lẹ́rú àwa kọ́kọ́ à ń kóra wa lẹ́rú wá bíbà yín sìn wọn wá kó wa mọ́ àwa là ń kóra wa wá ẹ jí ká ronú náà ìgbà wo la fẹ́ kọ̀ǹtínú àwọn ń pariwo àlùjọ náà kan iná kan bàbá ta ló lọbẹ̀ tó padà rí kí ni gbogbo nọ́sẹ̀nsì yìí àwọn ọmọ tá à ń bí sísí kan lábẹ́ káwọn náà máa ṣe nìyẹn ẹ lọ sí China àwọn ọmọ 5 years 6 years wọ́n ní ṣe mechanic táwọn ẹ bá máa fi pé 15 years they are allowed to travel go anywhere in the world tẹ́yìn bá wá sí Europe sí kúrò àlẹ́fẹ́ máa wá ké fún wọn àbí Bible abẹ́ ti yá wèrè ni àwa wúlò fún kankan asọ́ọ̀tì fúnjọba a ní ìmọ̀ kankan àwọn ọmọ China tó bá wá sí Europe lẹ́nu wọn á start iṣẹ́ ni àwọn ọmọ India kan anywhere tó bá travel lọ wọn á start iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni iṣẹ́ wo la wá kọ́ iṣẹ́ wo la mọ̀ ìmọ̀ wo la ní ta lè fi wúlò fágbáyé àwọn ń kéde ẹrúkẹ́rú àbèdèkéde lẹ́nu àwọn máa lọ́ fún pọ̀ bí ẹni tó ti ṣépè fún ṣé ẹ lè ronú ni ẹ wá ń pè ẹ̀yin ẹ wo àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni àti ìdí àṣẹ ń bọ̀ ni ẹ ń balẹ̀ Yorùbá jẹ́ ẹ wo bẹ́ẹ̀ ní sọ́lẹ̀ Yorùbá dààmú wa lọ́wọ́ ogun wá di ogun olóko kòdóko orodò kòdódò ìgbà táwa fi kéré tó bá di àsìkò ọyẹ́ àbọ̀sùkò ọ̀gbẹlẹ̀ ìta la máa ń sùn náà ìta kò sígbà tá a lè lóko kò sígbà tá a lè dé everywhere ti worst ń sìn jíyàn gbé ẹni a ò gé orí yẹn ẹni a ò kí ló dé ìlú wa wá ń dáwóró ẹ̀yin kan ẹ wá ń tàn àwọn èèyàn jẹ ẹ̀yin fi ń kọ́rọ̀ jọ ẹ rán àwọn ọmọ yìí lọ lóyìnbó kọ́ lọ kàwé láì lóko láì lódò ọmọ yóò ṣàgbàfọ̀ òun mówó wọlé ẹ̀rẹ̀ béèrè pé bó ló ti rí ẹ wá ń oppress àwọn kan ẹ̀yin fi ń lò gbèsè ayé wọn rí bí ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ẹ̀yẹ ẹni òfò ẹni àdánù ẹ̀yẹ ẹni àjírí tí àwọn ọmọ Nàìjíríà bá wake up tán wá nu àfáà mi bí wèrè àbólórí bú ní ẹ níṣẹ́ ẹ ronú báwo ni Nàìjíríà ṣe fẹ́ da ẹ wá ronú pé báwo lẹ ṣe fẹ́ kó ìrántí yín lẹ́rú ẹ wá ṣe bí pé ẹ jẹ́ nǹkan kan you guys are nothing you guys are useless any àfáà be you àfáà you are worse than any other person you are worse than crazy person ẹ̀yin olórí ibú ẹ ní sóríire gbogbo ohun tẹ́ fi èrú kójọ gbogbo ló máa parẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ wá ṣe bí pé ẹ jẹ́ nǹkan kan you guys are nothing ẹ̀yin olè olórí burúkú ẹ ń balẹ̀ Yorùbá jẹ́ inú yín dẹ̀ ń dùn ká ẹ̀sìn òfò ẹ̀sìn àdánà wo lónìí kẹ́ má ṣiṣẹ́ kẹ́ má tọrọ jẹ kiri àwọn bàbá yín tọrọ jẹ ni ẹ̀yin ọmọ náà ti ń tọrọ jẹ báyìí ẹ wá balẹ̀ Yorùbá jẹ́ fún wa ẹ bíjọ ọjọ́ iwájú wa ẹ wá ní ká dákẹ́ táwọn gómìnà wa bá sọ̀rọ̀ ẹ máa fún wọn lọ́rùn ni last year tí before Ṣèyí Mákindé wọlé ẹ̀yin mùsùlùmí náà lẹ jáde lẹ ń tẹ́tì rẹ̀ kó sọmọ mùsùlùmí o ẹ má dìbò fún o ẹ wá balẹ̀ Yorùbá jẹ́ ẹgbẹ́ yìí ń ṣe nǹkan gidi tójú bá tún lájú báyìí lọ wọ́n á pe ẹlòmíì ní àáfàá kò ní dáhùn ojú wọn máa ti láti jẹ́ o èwo ní wèrè gan àwọn olóyìnbó tí gbogbo wá wà ìjọba kí òṣì táwọn náà ṣe nìyẹn sá máa wá bí báyìí sílùú wọn máa wà òkè báyìí íńtánẹ́ẹ̀tì là ń lò yìí iná ló wà 24 hours ní àwọn òun ṣẹ́jú ṣé kò yẹ kó àwa as a giant of Africa ṣé ò yẹ kó ní position kan táwọn náà máa wà láfíríkà ni àwa wà ní 0.0 level àjámọ̀ kankan torí pé ìwèrè tó yẹ kẹ́ fúnjọba ní support èdèlédè lẹ́ ń ké kiri ẹ̀kúra yín láàfáà Ṣèyíkì Mùdírù ẹ̀ ní sóríire àwọn ọmọ ẹ wo ẹ má àáfàá tẹ bá ti rí ẹdú lóko ẹ bá yé wọn jẹ́ olòṣì olórí burúkú ni wọ́n kó yín lẹ́rú ni wọ́n jẹ́ nǹkan kan they are nothing ẹ̀yin useless people in the world ẹ jámọ́ kankan wọ́n ní àpọ́nlé tí wọ́n fún àáfàá gbà àpọ́nlé síwó náà fún yín àbáwọn tí ò lọ́pọlọ bí irú yín ta làáfàá
kí lẹ wúlò fún ìṣòro wo ló lè dé bálẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kojú ẹ̀ ìṣòro wo ní Nàìjíríà lè ní tẹ́lẹ̀ jáde tẹ́lẹ̀ kojú ẹ̀ ẹ̀yin idiot useless people ẹ lọ wá iṣẹ́ èyí tó bá ti rówó nú yẹn lọ bẹ̀rẹ̀ business enough is enough àwọn òkọkú tẹ́ bá pawọ́ àwọn ẹlòmíì máa dìde movement that wà you know going back ni alọpọlọ náà arabu tí wọn jẹ́ kankan tó mọ anything wọn wá kó wa lẹ́rú ayé wa polúkú musu àwọn òfò àdẹ̀bẹ̀rẹ̀ anything nǹkan tó bá ṣẹlẹ̀ kò sí kan tó ń bọ̀ lókè tí ilé ọgbà bẹ̀lẹ́ ìdájọ́ ra wọlé yìí ẹ̀jẹ̀ fáwọn náà ní 30 years ká fi ṣe nǹkan tá à ń ṣe yìí gbogbo mọ́sìkì òfò mọ́sìkì àdánù tẹ́ kọ́ yẹn ẹ̀ wá ná owó burúkú ó tó yẹ kẹ́ fi kọ́ ilé iṣẹ́ fáwọn tó ń kàwé ẹ̀kọ́ kankan ẹ̀ wá fi build mọ́sìkì ẹ̀ wá ná owó iyebíye sí mọ́sìkì àbí chọ́ọ̀chì gbogbo ẹ̀ la máa wó dànù tálà yín ò bá ríbi tó máa sùn kó máa lọ sùn tàbí kó máa lọ sùn àtàn tí Jésù yín ò bá ríbi tó máa sùn kó lọ sùn àtàn àbí kó lọ sùn sálángá ayé àwọn méjì máa bàjẹ́ ni níbo ni Muhammadu jẹ́ pé ó kákùnrùn ni kò rí ilé ayé wá gbogbo wa burúkú tó wù láyé ọ padà sí lórí ni gbogbo ọmọ tó bí wọn kú lójú ayé ẹ ni ọ̀rọ̀ Muhammadu wá dàbí ejò tó kọjá lórí àpáta kò nípa ẹ fi family house Muhammadu hàn wá ní Saudi náà tó bá wálé ayé lóòótọ́ ẹ wá fi yẹn dẹ́rù bà wá ẹ ní ṣoríire pẹ̀lú Muhammadu yín ayé àlá máa bàjẹ́ ni àwọn ò bẹ̀rù ẹni tí o tó ra ti wáyé ìyá wáyé má kó dẹ̀ sí a máa kú náà ni bèyí tá à ń ṣe yìí a máa ṣe dọjọ́ kú ni ẹ jí ká ronú náà ẹ wọlé ayé wa bó ṣe rí kò sí hospital kò sí nǹkan kan kò sómi kò sí wòsàn kò sí security ẹ wá pera yín láfa òsì gbogbo yín jẹ́ Ṣèyíkì tó lè ṣe toothpick Ṣèyíkì tó lè ṣe gìsánà Ṣèyíkì tó lè produce anything doctor tó lè gúnyàn lábẹ́rẹ́ ayé yín fẹ́ bàjẹ́ ni èwo ní wèrè gan ẹ̀yin ọmọ Yorùbá ẹ wake up kò sí kankan bẹ́ẹ̀ irọ́ làwọn àfa olórí burúkú yẹn pa wọn ò níṣẹ́ ẹ lé wọn dà sí gbó tíyàwó yín bá bímọ ẹ fọmọ yín lórúkọ anywhere tẹ́ bá like ẹ wọlé bá lọ ẹ lọ mutí ẹ lọ ṣe fàájì àwọn aráàbù wọn ń kówó tí wá fi ń ṣe fàájì nílùú òyìnbó ayé tí wá ń bàjẹ́ àwọn ìyàwó wa ń tọrọ owó kiri àwọn bàbá wa òró jẹ gidi jẹ ṣiṣẹ́ làwọn tó ṣèwà kalẹ̀ náà iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò jalè ni ẹ wá níṣẹ́ ẹ wá ń parọ́ kiri òkú máa kó ẹ máa lọ ka kúlẹ̀ àláwù ó máa ṣèkó ẹ máa lọ ká iná àta iná kúlẹ̀ àwọn ṣùgbọ́n nẹ́ẹ̀sì ṣáàdúrà nìyẹn sísúre nìyẹn ẹ bà gbogbo nǹkan ilẹ̀ Yorùbá jẹ́ ẹ sọ lólúkú mùsùlùmọ́ wa lọ́wọ́ kí lẹ wá rí tún ṣe sí kí lẹ rí ṣe sí ẹ wá sọ fún wa ẹ wá fi Quran tó lé story book ìwé tí ó wà valid tí ó lè ṣe kankan àwọn Fúlàní wọ́n gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n lé anybody kúrò ní oko ebi pa anybody ẹni tí gbé àwọn Arábù bọ̀ wálẹ̀ yó ẹ̀yin gómìnà wa wọ́n lójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tálùbọ̀ kó sí wọ̀ èyí tó ti ṣe ní ayé wa ó ti tó tẹ́yìn náà bá tún lè sọ̀rọ̀ àwa máa jín kẹ́dẹ̀ jín. àṣẹ o. Yes, sir. Àṣẹ o. Ó ti pọ̀ jù náà, ó ti pọ̀ jù. Bí mo ṣe wà yìí ọdún eégún tí máa ń ṣe tí máa ń wo àwọn fíìmù àwọn ọdún eégún tó bá ń post ẹ̀ báyìí máa ń wo gbogbo àwọn àdúgbò tó ń bí wa sí gbogbo everywhere gbogbo ẹ ti dáwóró gbogbo ẹ ti bàjẹ́ kò sọ́nà kò sí kankan kò sí nothing àwọn ilé tá ń kọ́ náà ọmọ Ọlọ́run ọba Elédùmarè kílẹ̀ ẹ wo tẹ́sí ń sọ wá dà ẹ wo ilé ayé wa ẹ wo àwọn Arábù wọn wá dàbí ọba wọn dàbí gold àwa rí wọn bí bàbá ńlá àwa dàbí ọmọ kékeré wájú àdàbí ẹrú àwọn Arábù tán lọ́pọlọ bọ́n ṣe ní owó tó dá ti kówó lọ sórílẹ̀-èdè wọn tá ń lọ sí àjì kí náà rí ṣe tó wúlò fágbáyé
wọ́n wọ jàlámí àwọn dánláwọ̀ wọ́n jayé wọ́n lo Ferrari àwa tá ń kówó lọ ilé ayé wa wà polúkúmuṣu kò sẹ́ni tó lè síkìlẹ̀ Yorùbá nísìnyí tó bá ní owó lọ́wọ́ wà èèyàn gbàbẹ lọ ni ẹ wá ń kọ́ mosque ẹ ń kọ́ church ẹ care about people life ẹ wá ní ká dákẹ́ ẹ ní sóríire èyí tó bá tún ti bí da kó jáde kọ́ mọ̀ sí wá sí òfò kan pé àbáyé yín fẹ́ bàjẹ́ settlement wo lẹ́fẹ́ ṣe ẹ fẹ́ sórí ibú ni ká continue káyé wa máa bàjẹ́ àbí sí plan yín fún wa nìyẹn time is coming wọ́n á sọ yín lókò pa ẹ ní sóríire ẹ̀yà aláyé bàjẹ́ ń káwọn ọmọ yín lọ lóyìnbó kan lọ kàwé àwọn ọmọ tí wàá jìyà àwọn èyàn máa kàwé máa fi bí 20 something years kàwé ó máa jáde ó máa di ẹni tó wà kẹ̀kẹ́ náà pep èèyàn tó kàwé ẹ̀yin tẹ́ mọ̀ èdè arábìkì lọ ẹ wá ń jayé ìjẹkújẹ kí ni ìwúlẹ̀ èdè arábìkì ẹni àfà àbí tó máa ti ẹni mosque tó máa ti ń pè wọn orí burúkú mọ́ yín lọ́wọ́ ẹ wọnú mọ́ṣáláṣí yẹn kọ́ ti wáyà wọn ẹ gbá àfà létí jáde kọ́ lọ wáṣẹ́ kọ́ lọ dáko èwo ni wèrè ẹ lọ ṣiṣẹ́ náà ṣe lè ṣiṣẹ́ ni ẹ lọ́wọ́ ni ẹ ń wégèlè kiri ẹ wá gbádà kiri àdúgbò bí olóòrùn àwọn ò bá yín ṣeré o ẹ bá wò pé bóyá wá bá yín ṣeré o àwa destroy gbogbo ọ̀rọ̀ tẹ́tí pa fáwọn ọmọ tẹ́tí pa fún ẹ̀ Yorùbá ni aláàtẹ́pẹ́ níwèé tó bá wà mọ́ ba bẹ̀ jẹ́ ni ọwọ́ Afghanistan ọba Afghanistan jẹ́ ọwọ́ Palestine ogun náà ń jà látijọ́ yìí olórí burúkú ọmọ mufti ìwọ ń gbẹ lẹ́nu ọwọ́ jáde wà nílùú Ìwó pé wọ́n ń jà fún Palestine ó ṣe tẹ́kọ̀ létí kó gbá Palestine lọ́kọ̀ lọ já ń bẹ̀ àbúlórí ibu ni ẹ lọ Palestine kó lọ já ń bẹ̀ náà ọwọ́ gbé bánà àwọn Palestine lọ́wọ́ ní wọ́n ń dìfẹ́ndì wọ́n ayé ẹ̀ máa bàjẹ́ ni ó lówó lọ́wọ́ ni tẹ́ bàálù létí kó gbá Palestine lọ kó lọ gbé kúrò àǹkọ́ràn kó lọ dìfẹ́ndì wọn. Yes sir. Bẹ́ẹ̀ ni mo ti kí ẹ̀ dáhùn ni. má bínú jọ má bínú ọmọkùnrin yẹn nígbà tí mo wo fídíò yẹn ní ṣé ó ti fẹ́ máa pé 2 weeks náà díẹ̀ báyìí kẹ́ tó ń kó àwọn ìdíjú ẹgbẹ́ káàkiri pẹ̀lú fúláàgì gbogbo wọn èmi máa ń wá nọ́mbà wọn ni máa ń sọ̀rọ̀ sí wọn gbogbo wọn èmi máa ń wá nọ́mbà wọn ni máa ń sọ̀rọ̀ sí wọn èmi á sọ̀rọ̀ gba ọ máa ń wá ẹni tó bá ní nọ́mbà ẹ̀ máa sọ̀rọ̀ gba máa ń wá ẹni tó bá ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ mo ní ìdẹ̀ èmi á sọ̀rọ̀ gba orí wọn yìí lọ́tì wọn ṣọ́ọ̀kì wọn máa pa máa sọ̀rọ̀ gba orí ẹ̀ kọ́ bá wà lóyún àkọlọ́ sọ tó ṣe irùngbọ̀n ewu kan lórí burúkú tó ṣọ́ọ̀kì gbà ní iṣẹ́ bẹ́ẹ̀ yálà ìyá àná bí olórí burúkú tó jọ kóra wọn káàkiri. Òun leléyìí ẹ wo flag Palestine ló gbé dání yìí ó wá ń ṣe bí arrogant ó ṣe bí olórí ibú kiri gómìnà wa Adeleke ẹ̀dẹ̀ ń wo bọ̀bọ̀ fò yìí níran ó fẹ́ dà lúrú ẹ ṣe ya lówó kó lọ Palestine kó lọ defend Allah ó wá ń balẹ̀ Yorùbá jẹ́ oníwọ̀n ṣe nǹkan tó dáa táyà pẹ̀lú tó ṣiṣẹ́ ní bọ̀bọ̀ yìí máa ti wà lẹ́wọ̀n náà ó máa ti wà lẹ́wọ̀n ẹ wá sọ lẹ Yorùbá ẹ wá sọ di àtàn lẹ pé kò sí nǹkan tẹ́ lè dá sí ó wá jáde òun fẹ́ yà kiri wọ́n defend Palestine sí ilẹ̀ Yorùbá ni wọ́n á ti defend Palestine tí yá ẹ bá lágbára wọ bàálù kó gba Palestine lọ náà kó lọ defend Allah ò ní sóríire ẹ wá ń kó rẹ tí yín lẹ́rọ àwọn tẹ́bi ń pa náà tó ń kó kiri bẹ́ẹ̀ náà ni wèrè yìí náà lóhun náà da ọjà kan lẹ̀ ọjà Islamic market ayé ẹ̀ máa bàjẹ́ ni ẹ ní sóríire ẹ ń kó rẹ tí yín lẹ́rọ tí Adeleke gómìnà Adeleke ẹ kàn ń wọ àwọn ẹ gbé bọ̀bọ̀ yìí kó lọ lu ẹ̀wọ̀n díẹ̀ bóyá orí ẹ̀ máa pé tí wàhálà bá ṣẹlẹ̀ lẹ̀ Yorùbá sí tó ń ké pé Israel kó wá bá wa jà Nàìjíríà nìyẹn náà tí wàhálà bá ṣẹlẹ̀ Nàìjíríà kí lábẹ́ fi defend ara wa ẹ̀ ń pogun ẹ̀dẹ̀ ní ohun ogun kankan lẹ̀ ẹ̀ lóhun ogun kankan lẹ̀ wọ́n á fẹ́ yà kiri o káwọn ọmọ wìrà àwọn tẹ́bí ń pa tán ọ̀rẹ́ ni bí wọn oko wọn kiri títí òun bùgá báyìí pé you are defending Palestine ayé ẹ̀ máa bàjẹ́ tí wọ́n mọ̀ ìyá ẹ̀rí Palestine ni àbúlórí ibu ni ẹ ta ló mọ̀ ìyá ẹ̀rí tí wọ́n dé Sáúdí náà báyìí máa dọ̀bálẹ̀ torí pé fẹ́ tọrọ owó jẹ lọ́wọ́ wọn ni ẹ lóko ẹ lódò ọ̀jẹ̀wọ̀n èpè sanra ayé gbogbo yìí máa bàjẹ́ ni ẹ ní dalẹ̀ kò sí kan tí bàbá any one of you guys lè ṣe ẹ kàn ń halẹ̀ lásán ni
ẹ lọ sí Libya road Sahara desert ẹ lọ wo thousands of Nigerian people tó ti waste life wa ti waste síbẹ̀. Maintenance ẹ lọ wo record lórí Google ẹ máa lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti kú tẹ́pẹ́ àwọn òbí ẹ̀wọ̀ kó wà nínú àjò ni láì jẹ́ pé ó ti kú sínú desert ó ti kú sórí omi. ẹ̀yin olórí burúkú kan ẹ wá ń tọ́ àwọn èèyàn jẹ ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn èyí ní build life ti yín ẹ̀ rán àwọn ọmọ yìí lọ lóyìnbó kan lọ kàwé ẹ̀ sì rán wọn lọ Saudi àtẹ̀yin olórí burúkú náà tẹ̀ ń ṣẹrú Saudi tẹ̀ wà ní Europe tẹ̀ wà lamẹ́ríkà Canada ẹ̀ sì lọ gbélé Arabu ẹ̀ sì lọ gbé Afghanistan ẹ̀ lọ gbé Pakistan ẹ lọ gbé Arabu náà kẹ lọ fi àwọn Arabu lọ́mọ Allah ní kẹ mọ́ bá wọn ṣe náà Allah ní kẹ má bá Jew àti Christian ṣe kí lẹ̀ ń wá kiri nílùú wọn Allah ní Muslim tó bá Jew àti Christian ṣe ẹni òfò ẹni àdánù ni kí lẹ̀ ń wá kiri nílùú wọn ẹ lọ gbé Arab country náà. Ẹ̀gbọ́n Paso. Abọ́rúbọyè gbogbo lé o. Mr. Jẹ́jẹ́ Money, ṣé ẹ fẹ́ ká block yín lórí app wa? Cause mi mọ mission yín lórí bíbá yìí. Every time lẹ máa ń tẹ Yorùbá Nation is kini. This platform is not for Yorùbá Nation or anything. This platform ilé kéwulẹ̀ Yorùbá ni. If you don't stop that comment, bóyá gbogbo platform wa máa block yín dànù. Stop that rubbish. Stop it. Because every time Akanbi Oloba program, lánàá you are keeping posting that. I want them correct it, but this platform is not for that. Yet, Emi Mobeeti, we le poseti. Check, keep back on son. Mo kí gbogbo ilé ẹ kú o. Ìwà tó yẹ mi, mama sọ sẹ́gbà bàbá ẹ̀ mọ́. Ọ̀pọ̀ blọọ̀kì ẹni kò lè wá sọ̀rọ̀ ìgbẹ́gbẹ́. No, máa yẹn gbogbo platform wa ló máa ń wọ̀. Á dẹ̀ máa kọ Yorùbá Nation is. Ta ló bá ẹ sọ gbé program kalẹ̀ fún Yorùbá Nation? Ibi báyìí lè kéwu Yorùbá ni simple. À ń ka kéwu àdẹ̀ ń ka Kùránì. Àmọ́ àgbọ́ anything ju nǹkan yẹn lọ. So, kọ́ máa sọ nǹkan tí platform wa ò jẹ́ kọ́ máa sọ da nǹkan tí ò jẹ́. Mo kí gbogbo ilé, mo kí ọmọ aládé nílé lóko lẹ́yìn òjì. Orúkọ wo lẹ́yìn tún gbé wọlé báyìí? Orúkọ yẹn a fi máa ṣe. Mo ti fẹ́ larí ní wọ́n kà bá. Mo máa ṣe ìjẹ́ ọmọ yẹn kì í ṣe mo fi wọ ibì kan nígbà kan mo kàn sáré òpè mo fi wọ ibì kan ni. Ẹ bá mi fọ́lù àkáǹtì ẹjọ́ wọn gbélé tán fi ń jẹ kíní kó lè dàgbà débi tá a máa fi lè fi open life. Nígbà tó ní kálukú bá ti lákàntì bíi mẹ́rin tó máa jẹ́. So ìgbà tí wọ́n bá ti gba gbogbo àkáǹtì àṣàrí kan lò kalẹ̀ wọn wá láì ẹ̀jẹ̀ bá mi fọ́lù àkáǹtì wọ́n lè ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú ẹ̀ àdòjìjì gbogbo ọ̀rọ̀ náà ni bàbá wa irúnmọlẹ̀ tó ń jẹ fried rice Àkànbí Ọlọ́ba bàbá ìyá alájẹ. Irúnmọlẹ̀ tó ń jẹ chicken. Òun ni wọ́n dẹ̀ ti bá yín sọ látàárọ̀ yìí kí ẹ gbọ́ kì í ṣe wípé ó kàn déédéé wu ẹnìkan cause mo máa ń credit everybody lórí platform ìgbà mí àwọn ìyá alájẹ wọn máa wà ń bíṣẹ́ wọn máa join wa àwọn ìyá akẹ́jù wọn wà ń bíṣẹ́ wọn á join wa kò easy. Ibiṣẹ́ mo kú àmọ́ ṣe máa ń sọ̀rọ̀. Kì í ṣe wípé bóyá àwọn everybody tó wà ń bíbá yìí kì í ṣe pé bóyá wọn ò ní ṣàbọ̀n ọ̀nà ẹni ti bọ̀ ilẹ̀ Yorùbá yẹn kó lè dá òun lójú everybody lójú torí àwọn ìyá wa àwọn bàbá wa àwọn bọ́dà wa tó wà ní àrìn àjò wọ́n fẹ́ káwọn délé káwọn bá nǹkan gidi nílé òun ni gbogbo movement tẹ̀ ń rí kì í ṣe pé bóyá ó kàn wọ anybody kó kàn jẹ́ dìde kó kàn dédé máa bú ànábì àbíkó àti wípé ànábì yẹn gan yín gan fúnra yín tẹ̀ ń gbọ́ nǹkan nípa èèyàn tẹ bá mọ̀ pé ni wọ́n sọ nípa ẹni yìí ẹ wá rẹ́lẹ̀ mi tó sọ bí nípa nǹkan ẹni yẹn ẹ̀yin fúnra yẹn wá lọ jókòó ṣé bí tẹ́ni ń sọ ṣé òótọ́ ló ń sọ ni àbí kìíní ẹ̀yin fúnra yẹn lọ jókòó ẹ má kàn máa ìjà ìdìdìrìn jà mọ̀mú tẹ̀ ń jà bẹni tí ò lọ́pọlọ tó lè fi ronú yẹn nǹkan tó ń gbé wá fún yín ẹ lọ ṣèwádìí ẹ báwo ló ṣe rí gbogbo òwe yín náà kà sí yín létí gbogbo òwe yẹn bí ìjà bí ìpààyàn bí kíní bí òun ló kún òwe yẹn
kò dẹ̀ sínú gbogbo ìwà yẹn nílẹ̀ wa so gbogbo nǹkan tó ń sọ fún yẹn láì tí kẹ́ gbọ́ nobody is against àwọn àfa àbí anybody o they are our brothers kọ́ńtẹ̀ sọ pé àkíṣe brother àwọn àṣẹ sister wọn àgbà nǹkan tí Allah ní kí wọ́n rí wa sí nìyẹn bọ́ a mọ̀ pé ọpọlọ wọn ló sì lọ ìjùmọ̀ ayé dẹ̀ máa bá wa straight ọpọlọ gbogbo wọn tó lọ́kọ̀ ọpọlọ wọn kó lè padà wá sílé so tẹ bá gbọ́ nǹkan nípa Allah ń pa ànábì ẹ má kàn máa sọ pé wọ́n bá ànábì jẹ́ ni ẹ̀yin fúnra yẹn lọ jòkó ẹ lọ gbé kinní yẹn sílẹ̀ àkáyè kẹ́dẹ̀ gbé gbogbo ẹ̀kẹ́ wò kẹ́ lè mọ̀ wípé gbogbo kinní ìkónilẹ́rú ni kẹ́bọ̀dì kọ́kọ́ lẹ́rú platform wa yìí ó jẹ́ kí n mọ̀ pé the genesis of our problem is that religion cause báwo èèyàn ṣe ń gòkè àwọn tó ṣì wà lóko ẹrú yẹn di thinking wọn wọn ṣe náà ronú bí ẹ̀fọn wọn ronú bí ẹ̀fọn gan ronú jù wọn lọ kí obìnrin kó gun òkè wá kó dẹ̀ máa sọ pé nǹkan tó ń wù ú jù láàyè ni kóun ṣe ẹrú fún èèyàn ẹgbẹ́ ẹ̀ òun ni àdúrà tí wọ́n ń tọrọ ṣé ẹ rí i pé irú ẹnìyẹn bí èèyàn tí nǹkan ti ta sí lọ́pọlọ bíi like ìwọ tí ẹ ronú pé nǹkan tó wù mí láyè mo fẹ́ di ìyàwó president mo fẹ́ di ìyàwó gómìnà mo fẹ́ di ìyàwó kínní kò ṣe ẹrú òun ló jọ ẹ lógún so tó máa ń tọ́ gbogbo tó máa ń sọ̀tẹ́ni tó ń ta lọ́gbà àwọn oníṣẹ́ wọn lẹ́ni everybody náà ní nǹkan tó ń ṣe tó ń ní kínní àwọn brothers àwọn sisters àwọn ọgbà míì wọ́n wà ń bìṣẹ́ bírèkì wọn wọ́n mi sọ̀pọ̀ join kán lè sọ̀rọ̀ kí n ṣe wípé bóyá ọkàn wù anybody kókàn máa sọ̀rọ̀ àbí kókàn máa ṣe kínní but torí pé kí ni a fẹ́ la etí gbogbo àwọn tó ti gbági mọ́ etí wọn ké tí wọn kó ṣe kínní ké tí wọn kó là kán dẹ̀ gbọ́ so gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń ṣe wèrè tẹ́ẹ̀ ń jà kiri ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ jọ́ máa ládé lóòótọ́ náà ẹ má jẹ́ káwọn fúlàní kọ́ máa kọ̀máǹdì yín bíi dìdìrìn kéèyàn kan wá máa kọ̀máǹdì yín ó yẹ sálọ ẹ̀yin náà dìdìrìn ẹ̀dẹ̀ ń sálọ ẹ̀ ń sá káàkiri bí ẹni tí ò níṣẹ́ bẹ́ni tó ti tọwọ́ bọ pọlẹ̀ tó ti gbọ́ pọlẹ̀ bàbá mi irúnmọlẹ̀ ni wọ́n microwave ẹnu wọn mo ti gbọ́ pé wọ́n microwave ọpọlọ bí ẹni tó microwave ọpọlọ ẹ má máa jẹ́ kí fúlàní kan kó wá máa dà yín káàkiri ẹ̀yọ́ máa ládé adé ní ìran bàbá ńlá wa ń dé tó gbogbo wa bóyá wọ́n ń dádé ní bóyá adé ò wá tọ́ sílé ẹ̀ mọ́ àbí adé ò tọ́ sílé yín mọ́ does not make you kì í ṣe ọmọ aládé gbogbo ọmọ Yorùbá pátápátá torí ìran bàbá wa ló ń dádé ọmọ aládé ni wá kì í ṣe ẹrú ẹ máa wo ìgbà tó ń gbé nǹkan wá fún yín wọ́n ní ẹ̀yin jẹ́ ẹrú àlà ta ni àlà ànábì ẹ jẹ́ ẹrú ànábì ẹ wá jẹ́ ẹrú Saudi ẹ bá wá ń ṣàdúrà ẹ máa ṣe dé láéláé fi kò yé ṣí àbáwọn náà ṣe máa sọ ẹ ń fẹ́ kí ilẹ̀ yẹn kó dáa bọ̀ ilẹ̀ tó jẹ́ wípé ìbẹ̀lẹ̀ kọ́lé sí ìbẹ̀lẹ̀ ṣe gbogbo nǹkan sí wọn ò ní kẹ́ ẹ ṣàdúrà kan kílẹ̀ bẹ̀ yẹn kó dáa báwo lẹ wá fẹ́ ṣe rí ilẹ̀ yẹn báwo lẹ fẹ́ ṣe rí jẹ àwọn àgùntàn náà wọ́n ní ẹni tó bá ń wá ẹrí Jerúsálẹ́mù a máa rí kínní àwa bẹ̀ sí gbàdúrà Olúwa jẹ́ kó dáa fún Jerúsálẹ́mù tó bá dáa fún Jerúsálẹ́mù ṣọmọ Jerúsálẹ́mù fẹ́ gbére yẹn wá fún ẹni tó bá dáa fúnlẹ̀ tílẹ̀ bá dáa tẹ́bìtì túbà tó túṣẹ ara máa dẹ everybody máa rí jẹ everybody máa rí mu òkè wọn ní kò síṣẹ́ nígbò báyìí kò sẹ́ni tí ebi wà ẹ̀rí ti wà ṣé mo wípé ibi tó ṣẹlẹ̀ ní ọdún yìí nílẹ̀ Yorùbá plan work àwọn Fúlàní for a very long time ni tó yẹ pé àwọn ìyá wa tó wà lóko wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wọ́n mọ́kó ẹ mọ́yẹ ẹ̀mí tó sọnù lóko ni káwọn Fúlàní pa wọ́n for what wọ́n á kó màálù ja oko wọ́n á jẹ́ kó màálù ja oko wọn àwọn ẹlòmíín foko sílẹ̀ gbà tán lè jà tán lè ṣe báwo lè bí o ṣe ní sí nílùú àwọn díẹ̀díẹ̀ tẹ́ kán lè ṣiṣẹ́ gbogbo wọn náà ti padà nù sínú oko ilé ìtọ́ padà nù yẹn sàsálà fún ẹ̀mí ẹ̀ gbogbo gbà tí gbogbo ẹ̀ dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀yin àáfà Fúlàní wọ̀nyí dìde kí la fẹ́ ṣe sí àwọn ìyá wa àwọn bàbá wa tó ń pa kiri nínú oko yìí rí anything ṣe sí bọ̀ ó dìgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ ànábì nǹkan tó gbélé ayé ẹ̀ ṣe fi tẹ́ pé kẹ́yìn fúnra yẹn kẹ́ wá lọ jòkó kẹ́ wò pé ṣé kìíní tó ń sọ ìṣòótọ́ ni àbí ìṣòótọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe bí wèrè káàkiri orí kìíní ẹ bẹ̀rẹ̀ sí ń jà káàkiri rí nǹkan gidi ṣe wọ́n sọ pé èèyàn ṣe nǹkan tẹ́ máa ń ṣe ni ẹ máa wá dìbọn kìíní yẹn with your proof kì í ṣe pé kẹ́ máa sọ wípé tó bá kọ eléyìí àwọn ọ̀tá ànábì ló kọ́ bó sọ pé ànábì dó fùrọ̀ àwọn ọ̀tá ànábì ló kọ́ ó ṣe wá jẹ́ ànábì nìkan wọn ṣe sọ wípé bọ̀bọ̀ tó máa ń gbé àdìtì wá kí lorúkọ Ùrẹ́rà wọn ṣe sọ pé Ùrẹ́rà ló dó fùrọ̀ wọn ṣe sọ wípé kíní ló dó fùrọ̀ ó ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí alábàáwọn ànábì ẹ̀yin náà kẹ́ lọ wò ó kẹ́ ìyàn tẹ́ ànábì tẹ́fẹ́ torí ẹ̀ balẹ̀ bàbá yín jẹ́
kò tó ìrà ilé yín pẹ̀lú ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀. Ajá ilé mi gan-an kò kí ń ṣẹgbẹ́ ànábì pẹ̀lú ìwà burúkú yẹn, torí wọ́n tó lè bókù sùn, o lè dó fùrọ̀ ọmọdé, o lè dó fùrọ̀ àgbà, o bọ ọmọdé so bá àgbà. Kí ni nǹkan tó ń ṣe? O bẹ̀rẹ̀ sí jagun gbalẹ̀ agẹṣekólé. Ànábì kò tó ajá ilé mi, bánábì ṣe wà yẹn, ajá ilé mi gan-an ó wúlò jà ànábì lọ. Torí ànábì onídọ̀tí olóòórùn tó máa ń da spam sí gámẹ̀tì tí Àìṣà bá ń fọ̀ kiri. Ẹ wá torí bẹ́ẹ̀ ẹ fẹ́ balẹ̀ bàbá yín jẹ́. Ẹ jẹ́ lọ ronú, àbọ̀rọ̀ lọ sọ fọmọlúwàbí ò tó bá dé náà, kẹ́ lọ discover ara yín. Wọ́n sọ pé èdè kan lè máa sọ lọ́run, tẹ́ bá dọ̀run, tẹ́ bá dé sàárè. Ṣé Elédùmarè tó fún yín ní èdè Yorùbá ṣó ṣe mistake ni? Kò ṣe ń fi èdè Lárúbáwá sí nílẹ̀ ìgbà tó mọ̀ pé Lárúbáwá lè fẹ́ sọ lọ́run kó fún everybody ní Lárúbáwá. Àwọn tó ń fẹ́ràn yín láyé wọ́n ń júwe àlùjọ́nà fún yín, ẹ̀rí pé ẹ̀gọ́, ẹ̀rí pé mùmú. Ẹ wá ń ṣe dìdìrì tẹ̀lé wọn. Ẹlòmíì ó lè fẹ́ ládi ọmọ Arab tó bá rí pé Arab ni wọ́n rí wọn gẹ́gẹ́ bí saviour, gẹ́gẹ́ bí Ọlọ́run. Ẹ mọ̀ pé ó ń kó yín lẹ́rú ni. Ẹlòmíì ó lè pọ̀n díẹ̀ lá kó fi àwọn ẹ̀ kó fi ládi ẹ̀ ní bọ́n ṣe fẹ́ràn. Àwọn yẹn ò dẹ̀ fẹ́ yín. Ẹ kàn ń bá ìfọ́sẹ̀ ń ṣe gọ́ọ̀mù ara yín mọ́, wọn ò fẹ́ yín. Ṣé dídán ni? Ṣé nà by force? Gbogbo ẹ̀yin àáfàá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe forí ṣe tẹ́lẹ̀ fọ́ọ̀rùn ṣe fáwọn Saudi, ṣé ó ní kankan nu yìí tó ní ìwé ìgbélú wọn ni? Àbí tó fún wa ọyẹ ni ó má bá wa gbé ẹ̀sìn wa lárugẹ o, ká fún ní ọmọ wa kan kó lọ fẹ́. Èèyàn tó bá ti fẹ́ ọmọ Arábù rí kó jáde wá fún wa, kó wá sọ fún wa. Bọ̀ ká ní pé ọ̀dọ̀ wa báyìí ni wọ́n ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo wà bẹ́ẹ̀ ṣe ọba kan máa ti yọ̀ǹda ọmọ kan fún kẹ́ bá lè mọ irú ìfẹ́ àti unity tó wà nílẹ̀ bàbá wa. Kì í ṣe pé gbogbo nǹkan tẹ ní àlá onídọ̀tí kan yín, àlá kan ló kọ yín, ìyá àti bàbá yín ló kọ yín ìwà ìpìlẹ̀, gbogbo nǹkan tẹ̀ sọ pé ànábì ló kọ yín ẹ̀. Tẹ bá sọ pé ànábì ló kọ yín ìwà ìpìlẹ̀, iṣẹ́ wa ni ìyá yín gbé ṣe nílé ayé. Ẹ pé ìyá yín kàn jòkó kàn ń wòran ni. Ànábì tí ò gba ayé ìgbé ayé ẹ̀ gan-an èèyàn lè fi ta bí ọwọ́ tó ń jẹ ẹ̀jẹ̀ bí ọ̀ṣọ́ wọn jẹ́ ìta lọ́ta wọ́n ṣe ìṣúrí rẹ̀. So ẹ jẹ́ kí gbogbo wa ká ronú o. Kò sí anybody tó ń bá anybody jà, bóyá ọjọ́ àfa àbòjẹ́ Fúlàní àbòjẹ́ kìíní. A kò fẹ́ kẹ́ ṣí ọpọlọ yín ni. Ẹ mọ̀ wípé àlá ànábì gbogbo wọn na scam. Wọ́n fẹ́ kó wa lẹ́rú ni. And a ti wà lóko ẹrú yẹn for a very long time. So this time enough is enough. Àwọn ọmọ ọkọ Yorùbá a máa pè wọ́n lé, ọ̀rọ̀ náà la máa sọ. Kò sí nǹkan tá a fẹ́ ṣe, àpẹ anybody kó wá ṣe kankan. Ọmọ tó bá ti lọ́pọlọ, tó bá ti sọ̀rọ̀ fún, á délé, á lọ ronú. Gbogbo àwọn àfáà tó ń jà wọ̀n yẹn, mo wà very sure pé ká ní wọ́n rorí ni. Wọ́n á ti lọ jókòó, wọ́n á ti lọ ru gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ ẹ̀ pé báwo ni kíní ṣe rí báyìí. Àwọn ènìyàn má dẹ̀ ń sọ, wọ́n dẹ̀ mú má dẹ̀ mẹ́rin wá. Ẹ jẹ́ kémi náà lọ jókòó kí n gbé kíní wò. Ẹ fi rí àwọn tó gbé kíní yẹn wò tó ń ronú tó ń rorí. Ẹ rí pé ẹ máa rí changes díẹ̀díẹ̀ nílẹ̀ pé náà ẹni ó ti ń rorí. Bọ̀ àwọn ẹlòmíì ọpọlọ wọn ti microwave ẹ̀ bí bàbá mi irú mọ̀lẹ́ ṣe sọ. Wọ́n microwave ọpọlọ. Wọ́n láti microwave ọpọlọ wọn. Àdẹ̀rọ̀ àmọ́ bí tá a máa gbé ice block sí ọpọlọ yẹn kọ́pọlọ yẹn lè káwọn ọpọlọ tán ti microwave lè. Tó mo kí gbogbo ilé o, ẹ jọ̀ọ́ ẹ bá mi follow àlùbùrábà mi o, ẹ jọ̀ọ́, so that tó bá lè dàgbà débi pa máa fi lè fi open life. Tàbátà tí lákàtà máa fi lè open life, a máa wá. Kò sí nǹkan tẹ máa ṣe. You go report, you go tire. How many you go report? Bí ẹ máa report gbogbo account tó wà lórí. Àbẹ ẹ máa kú ní kọ́ close gbogbo social media. Ẹ máa ní kọ́ gbogbo report tẹ̀ ń ṣe yẹn kò lè solve. Ibi tẹ lágbára dé báyìí lọ sọ fún TikTok pé gbogbo àwọn Yorùbá kan yọ wọ́n kúrò ní TikTok. Ẹ lọ sí Instagram, ẹ ní gbogbo àwọn Yorùbá náà kan yọ wọ́n kúrò ńbẹ̀. Ẹ lọ sí gbogbo social media pé kán block gbogbo àwọn Yorùbá yẹn. Ìgbà ẹlẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ̀ṣẹ̀ ń ṣó báwa yín. Ọ̀gbẹ́lẹ̀ tẹ̀ ń ṣe yìí. Ẹ ti ṣe hàn. Àwa tá a ṣe ń wọ́mọ̀. A ṣe ń wọ́mọ̀ kò fún yín àti bẹ̀rẹ̀ sí ń gbé wéètì pẹ̀lú yín, ẹ bẹ̀rẹ̀ sí ní ké. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń gbé wéètì pẹ̀lú yín kọ́. Ìgbà yẹn máa yàgbẹ́ síra. Mo kí gbogbo ilé o. Ká dẹnu dúró for now. Mr. Tony ẹ fẹ́ bá wa sọ̀rọ̀.
Mr. Tony. Ṣé gbogbo ilé ń gbọ́ mi báyìí? Ṣé gbogbo ilé ń gbọ́ mi ní àbúrò mi ti fẹ́ wà gbọ́ yín? Mr. Toyin wọ́n ní pé ṣe fẹ́ máa sọ sí ni. Ayamadele kejì bí mọ́ọ̀dì ní fóònù ilé ti fẹ́ kú dànù. Bí n ṣe mọ́dúrétọ̀ ẹ tó sá lọ. Ẹ jẹ́ kí lọ gbé kinní wá. Ilé ti fẹ́ kú dànù. Ìyá Múlíkà náà pẹ́ wà ní private. Ó yá ẹ ti Big Joe sọ yẹ lọ kí gbé yín wọlé padà. Bàbá náà sì wà ń bí ìyá alájú náà wà ń bí. Kò sí ìlú ọ̀hún nǹkan tí bọ̀bọ̀ ẹlẹ́nu tó ṣẹ̀kẹ́ bí bọ́ọ̀lù òkè yìí gbogbo nǹkan tó ṣe yìí kò sí ìlú tó lè ṣe lágbàáyé wọ́n máa ti arrest ẹ̀. Ta ni kó mú tù náà? Wọ́n lè gbé ìyá Múlíkà wọlé ó dà pé private lákàntì wọn wà. Ẹ ṣí àwọn àkáǹtì yín lẹ̀ ẹ nídìí láti private àkáǹtì kankan. Ta lè yẹ wo WhatsApp kẹ jáde ẹ ń gbé ẹkọ wọlé náà. Ṣé gbogbo ilé ń gbọ́ mi? À ń gbọ́ yín. Ẹ wò ẹ ṣé o kò ní bàjẹ́ fún gbogbo yín o. Àṣẹ wà. Gbogbo àwọn olórí burúkú òṣì yìí Ọlọ́run á bá wa lé wọn dànù nílé wa á fẹ́ wọn rárá. Wàhálà wọn ti pọ̀ jù ẹjọ́ ọ̀rọ̀ tèmi ò pọ̀ because ẹ ti sọ èyí tó pọ̀ jù ń bẹ látàárọ̀. Ẹ ṣé mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ní ms bàbá àkànbí ọlọ́ba gbogbo yín pátápátá ìyálájé ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé gidi gan ẹ̀ ní ṣorí burúkú ẹ̀ ní rí òun gbé sọnù bí òun ṣe bí ọmọ. Àṣẹ o. Ẹ ṣé mà. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan o. Ẹ ṣé gan ni sir, thank you sir. Kò ní fi yín sílẹ̀. Àṣẹ o. Yes ma. Ẹ ṣé gan sir, thank you sir. Anybody tó bá ti ẹ ṣí àwọn àkáǹtì yín lẹ̀ kẹ́nibọ̀dì má private àkáǹtì ẹ̀ mọ́. Àkáǹtì tó bá ti gbà ẹ gbà àkáǹtì àwọn bàbá àwọn àfá wọn ẹ gbà àkáǹtì anybody wọn. Tó bá ti gbà àkáǹtì wa ẹ mọ́ gbà àkáǹtì ẹnì kankan. Bẹ́ẹ̀ anybody tó bá ti report àkáǹtì ẹ bà àkáǹtì àwọn bàbá wọn jẹ́. Gbogbo àwọn ọmọ èké tí wọ́n ń tọrọ jẹ tó ń rojọ́ kiri yẹn a nídìí àkáǹtì wọn gan. Àkáǹtì àwọn bàbá wọn la máa bàjẹ́ tí ò ní wúlò fún ọ. Àwọn náà gba nǹkan lórí mídíà ò gba nǹkan kan. Gbogbo wa ta wà mí báyìí la ní iṣẹ́ tá à ń ṣe àdúró de mídíà kó wá sanwó fún wa. So àwa ń ṣiṣẹ́ tílẹ̀ bá tún ti mọ̀ sí àtún ti gba bí iṣẹ́ lọ. Níbi iṣẹ́ tẹ̀lé mi wà. Ṣé ti rí ìsìn? So kò sí nǹkan tó fẹ́ sọ. Èyí ìwèrè yìí tó ṣèkún bí ikun olórí ibú yìí ó yẹ kí àwọn ọlọ́pàá tó wà ní Ọ̀ṣun state ó yẹ kó ti gbé bọ̀bọ̀ yìí kó ti wà lẹ́wọ̀n báyìí. Kò sílùú ọ̀hún tí bọ̀bọ̀ yìí máa ti dánrù kan yìí wò tán ní ti gbé. Wá blọọkì ọ̀nà ó blọọkì ọ̀nà ó pé wọ́n ń jà fún Palestina. Ìyá ò sì lọ sí Palestina kó lọ defend àbólórí ibú ni ẹ. Ẹ ń ṣòṣì láṣẹ́wó ẹ ṣe dáadáa kiri ó gbé flag another country lọ́wọ́ ó ń defend. Àwọn Fúlàní dẹ̀ ń pa àwọn bàbá yín wọ́n pa àwọn ìyá yín wọ́n lé gbogbo yín kúrò lóko ẹ rí solution ṣe oníwọ̀n defend Palestina ayé ẹ̀ máa bàjẹ́ ni mufti àbólórí burúkú ni gbogbo yín. Kí lẹ fẹ́ ṣe kí lẹ lè ṣe kí ni ìyá yín fẹ́ ṣe kí lẹ lè dá ṣe àbólórí bú ni yín kí lẹ wúlò fún ó ń defend Palestina ó gbé flag wọn lọ́wọ́ so fẹ́ dógun lẹ̀ ni so fẹ́ dá wà lálẹ́ Nàìjíríà ni bẹ́ẹ̀ mi ò blame yín àwọn ọlọ́pàá tó ń wò yín ràn tó bá ti gbé ẹ tó yẹ̀yẹ́ ẹ níta gbangba ni wàá mọ̀ pé nǹkan tó ṣe yẹn àwọn tó bọ̀ lẹ́yìn ẹ̀ ò ní dánrú ẹ̀ wò mọ́
gbogbo wa wèrè tí Rashidi ìlú wo lẹ̀ tẹ́bi joyè fìdí ẹ̀ kan gbogbo wa jákujàku tóun náà wù nìyẹn tí ó sẹ́ni tó lè bá níwọ̀ lọ́wọ́ yìí ẹ wo kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ lọ́wọ́ ìyá àríjọ wọ ṣòkòtò kan náà báyìí kò sí kan tẹ́ lè ṣe o ẹ wo olúwa bó ṣe rí àwọn èèyàn sick kò sí hospital there is no support from anywhere àwọn èèyàn kúkú tí ò ní túmọ̀ ebi ń pa àwọn èèyàn yá ń já àwọn èèyàn ṣé gbogbo ẹ mú tù brọ́dà wa ẹ ọ̀dọ̀ yín ẹ kò. kò síṣẹ́ kò sí kankan ẹ sọ àwọn èèyàn délé bí ebi ń pẹ́ ní bọ́dì àwọn èèyàn máa sickness kékeré báyìí àwọn èèyàn máa kú ni sickness kékeré báyìí àwọn èèyàn máa kú ni kò sí ilé ìwòsàn kankan níṣẹ́ fi ń kọ́ mọ́ọ̀sì orí burúkú tẹ́ ń kọ́ àti chọ́ọ̀chì yẹn tẹ́ ń náwó burúkú sí ẹ̀ sí hospital fáwọn èèyàn kálábóyún bí wẹ́rẹ́ kágàn kọ́tọ̀ wà lábòsùn everything ẹ̀ ń dúró dèjọba ni ṣé ń san tax ni ìlú tẹwà tẹ́ ẹ̀ san tax ẹ̀ fúnjọba ní support báwo nílùú yẹn ti fẹ́ da tọ́rọ́kọ́bọ̀ táwọn èèyàn tó ń ṣe wàhálà tó ń kójọ ẹtú ní kó lọ fún wọn ní Saudi wọn wá ríra wọn gẹ́gẹ́ bí ẹnìkan who is then ta ni wọn kí náà jẹ́ kí náà lè ṣe ìwọ́n ní wọ́n ń dìfẹ́ ní Palestina tí wọ́n lè fún ìyá ẹ̀ ní wọ́n tó bá dé Palestina lé ní ìta ló máa sùn àbí wèrè ni ẹ́ tó bá dé Palestina lé ní ìta ló máa sùn tó bá lówó ẹ̀ lọ́wọ́ wọn ò fẹ́ mú ẹ̀ Muslim and Muslims not the wọn kì í sọmọ ìyá kan náà tó bá dé Palestina lé ní mufti ó ń gbẹlẹ́nu ìta ló máa sùn àṣírí yín ti tú in the next 5 to 10 years tó bá pẹ́ lómi láàfáànù igi ojúmọ́ máa tí ni ẹ̀wọ̀n tẹ́sán ilẹ̀ Yorùbá dààmú wa lọ́wọ́ ẹ bá sí àwọn babaláwo jẹ́ tílù bá dàrú tílù ò bá rújú mọ́ babaláwo ni àwọn ní olórí ìlú máa ń pè pé kí ló ṣẹlẹ̀ kí ló wọn ẹbọ kí ló wọn òtútù kí lẹ̀yin lè ṣe ẹ̀dẹ̀ bá ṣe babaláwo jẹ́ ẹ̀jí kan jọ wá lójúmọ́ ẹ̀jí kan máa rá àwọn babaláwo bí èèyàn burúkú láì mọ̀ pé ẹ̀yin gangan lẹni òfu ẹni àdánù ẹ̀yin gangan lọ bàyé jẹ́ tílù bá dàrú tílù ó tòrò tí gbogbo ẹ̀ dókúlùkùmù lójú ọ̀rọ̀ ọba ìlú àbóléyè ìlú àbárà ìlú tó nífẹ̀ẹ́ ìlú rẹ̀ ó ní ráyè láti pe babaláwo pé kọ́ bóun gbé fàjẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ló fi rí báyìí tí sẹ́yìn ò bá lọ dédé tẹ́ bá gbọ́ ní babaláwo lọ yóò bá yín wójú tó sọ̀rọ̀ yín kí lẹ lè ṣe gbogbo àwọn kan bàbá wa tẹ bàjẹ́ náà lọ́pọ̀lọpọ̀ yín lò rí kankan gidi kankan mú wá àfẹ́jọ́ orí burúkú àbíkẹ́ mọ́ tẹnu àtẹ́lù àwọn babalá bàbá wa still oúnjẹ Yorùbá náà lẹ́ ń jẹ èdè Yorùbá náà lẹ́ ń sọ lè jẹun ọ̀pọ̀lọpọ̀ igi ò lè sọ èdè Arabic láàrin 2 minutes tẹ́ lè jóúnjẹ Arabu bẹ́ẹ̀ ṣe wà yìí àbí wèrè níyìn kí lẹ rí ṣe kí lẹ rí dá ṣe kí lẹ fi support movement of Nigeria àfẹjọ́ orí burúkú àfẹnu bàjẹ́ olóhun defend the Palestina wà níwò bẹ́ẹ̀ òun defend the Palestina ó ṣe lọ́bẹ̀ pẹ̀lú Kùránì àtàṣọ kírun pẹ̀lú tẹ́sibíyù ẹ̀ kọlọ defend the Palestina ayé ẹ̀ máa bàjẹ́ ni ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ẹ fẹ́ kógun wọ̀lú tí gbogbo eléyìí ò sí pé ẹ fẹ́ kógun wọ̀lú ó yìn fáìtì ogun ni náà adẹ ní gómìnà aláwọn ọlọ́pàá ní security ẹ lè gbé bọ̀bọ̀ wèrè yìí kọ́tẹ́lọ̀ ló báyá bí 10 years lẹ́wọ̀n kó mọ̀ bó ṣe rí péyàn kì í pe ogun sílùú èèyàn tí ló bá dàrú tójú ò bá rọ̀ nílùú tí tálùjọ̀nù burúkú kan wọ̀lú babaláwo lórí ìlú máa ń ké pè kí ló ṣẹlẹ̀ wọ́n á dẹ̀ ṣètùtù wọ́n á gbòòrò jáde wọ́n á lé ajogun burúkú kúrò nínú ìlú kí lẹ̀yin rí sí ẹ tó invite àwọn àlùjọ̀nà tí èsì àlùjọ̀nà ilẹ̀ Yorùbá ẹ̀yin invite àwọn àlùjọ̀nà Saudi ẹ̀yin invite wọn wọlé Yorùbá àjọ̀nù yà dé èpètèpè kalẹ̀ fún kò ní jẹ́ ti tiẹ̀ kò mọ́ jẹ́lẹ̀ Yorùbá jẹ ayà rèrè sí gbòòrò àlọ́ kó sáwọn èèyàn nú àwọn èèyàn di wèrè accident tí ò ní túmọ̀ ń ṣẹlẹ̀ sí ìkọ́ta fẹ́ máa continue láti máa ṣe nìyẹn ẹ lọ kéwú ẹ̀ ríṣẹ́ kọ̀ọ̀kan fi ṣe ẹ̀bí sóòsì kiri ẹ̀yin brọ́dà wa ẹ̀yin sísítà wa tẹ wà nílé ẹ má kírun mọ́ ẹ má gbàwẹ̀ mọ́ ẹ má ṣe anything about Saudi Arabia wa là ń develop Saudi Arabia fún wọn ẹ já wa ní ohun tó orílẹ̀-èdè wa ṣe fúnra wa kí ni ìwúlò òun kí ni ìwúlò àwẹ̀
kí ló wúlò fún kí ni wúlò pé òun jorúkọ mùsùlùmí ẹ̀yin náà jí kọ́rọ̀ yìí máa sáǹdì létí yín kí ni wúlò gbogbo nọ́sẹ̀nsì yẹn ìkónilẹ́rú ni ìbaniláyé jẹ́ ni kò wúlò fún kankan Akéwùgbà Gold tí àwọn sọmọ Yorùbá tó bá jọmọ Yorùbá ní ẹ kárí àmì Yorùbá lára ẹ̀ kò lè múra bí ọmọ Yorùbá mo lè sọ̀rọ̀ ẹ̀dọ́mọ Fúlàní ẹ bá kọ́ ìfẹ́ máa sọ̀rọ̀ sí tí fún wa ẹ̀yin tẹ́ pé ẹ lè múra fìlà Yorùbá lásán ẹ lè dé aṣọ Fúlàní lẹ̀ ń wọ̀ fìlà Fúlàní lẹ̀ ń dé ẹ fẹ́ máa bá wa sọ̀rọ̀ ọmọlúàbí kí lẹ fẹ́ bá wa sọ wọ́n láti rí láti kẹ́sọ̀ ròde àárí àmì ọmọlúàbí lára yín náà ẹ ti ignore àwọn aṣọ bàbá wa àwọn agbádá wa àwọn fìlà àwọn bàbá wa ẹ ti ignore èdè Yorùbá nìkan ló kò tẹ́ bá afẹ́kẹ́ bá wa fi kalẹ̀ tẹ́ bá rí fèdè Yorùbá lẹ́ ó ti tán ẹ lè múra bí Yorùbá náà ẹ lọ wo gbogbo ìgbésí ayé Akéwùgbà Gold ẹ lè rí bí tó ti múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àbí Fúlàní ló máa represent ẹ̀yin lẹ́wọ̀n ajáde lẹ́kọ̀ọ́ ìfẹ́ mọ̀ bá wa sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ wà lẹ́nu tẹ̀yin ni ẹ jẹ́ quiet a máa yẹ̀yẹ́ anybody yín kí lẹ jẹ́ kí lẹ lè ṣe ẹ lè ṣe toothpick ẹ lè ṣe igi sánú ẹ jẹ́ kankan you guys are nothing ẹ̀yin ẹsẹ̀rú arábẹ̀dún ṣẹ̀rú Fúlàní ẹ lọ wo gbogbo péjì Akéwùgbà Gold ẹ lè rí ibi tó ti represent ọmọ Yorùbá ẹ lè lo lẹ̀kẹ̀ táwọn bàbá wa ń lò mọ́ náà ẹ lè dé fìlà gọ̀m̀bọ̀ mọ́ ẹ lè wọ aṣọ òkè mọ́ ẹ ti sọ gbogbo ẹ̀ di ọ̀tá yín ẹ máa kọ́ ìfẹ́ bá wa sọ̀rọ̀ ẹ má sọ èdè Yorùbá náà ẹ má jẹun lẹ̀ Yorùbá mọ́ ẹ kúrò lẹ̀ Yorùbá fún wa ẹ má gbalẹ̀ Haúsá lọ kí lẹ wúlò fún ẹ wá ń ṣàbò sí kiri gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ bàjẹ́ mọ́ yín lọ́wọ́ àwọn yẹn wá ń fojú yẹn gidi aláìjẹ́ pé èèyàn burúkú ni gbogbo yín àwọn ò bẹ̀rù anybody o bá ṣe bẹ̀rù la bọ́mọ o àparò kí ọ̀dẹ̀ ga jù kan lọ àfi tó bá géré ebè passport Nàìjíríà tó wà lọ́wọ́ yín ló wà lọ́wọ́ anybody wa kẹ farabalẹ̀ kẹ mọ nǹkan tẹ́ ń ṣe gbogbo wèrè tẹ́ ń ṣe yẹn kò káyé tẹ bá dó tì wá ló bá dìjà tó gbára wa ní blow ni àwọn òráyè àwọn ògbọ́n kankan àwọn òráyè gbogbo ti yín tẹ bá ṣe wèrè àwọn náà máa ṣe wèrè pẹ̀lú yín ni tẹ bá lé wa máa lé yín padà àwọn òráyè èwo ni wèrè ẹ dẹ̀ pariwo àṣà Sáúdí fún wa ewu tẹ́ sọlé ayé wa dà ẹ̀yin wá ń dán láwọ̀ ebi pa àwọn ìyá wa ebi pa àwọn bàbá wa àwọn ọmọ tí yín wà òkè ìyà ń jà àwọn ọmọ tiwa what is nonsense ẹ̀yin ká ronú o oko làwọn bàbá wa fi ń gbéra àwọn ìyá wa káràkátà ni wọ́n ti lé gbogbo wọn kúrò lóko náà ta ló lè travel from Ìbàdàn to Lagos ẹlẹ́mi ló máa last ni kò sí kankan tó ń ṣiṣẹ́ mọ́ náà ẹ wá ní ká dákẹ́ ká má sọ̀rọ̀ àwọn ò ní dákẹ́ o kò dẹ̀ ní sú wa kò ní rẹ̀ wá ọgbọ̀njú òru la wà yá àti sùn adẹ̀ tó máa lọ ibiṣẹ́ láàárọ̀ la àwọn èèyàn dẹ̀ tún wà ibiṣẹ́ tó bá tún kúrò ibiṣẹ́ wọn á tún bọ́ sí láìfù míì ni ẹ̀yìn kan wá jókòó síbẹ̀ yẹn ṣe rádaràda ìyá Múlíkà mú kíyàn àbọ̀rúbọ̀ yìí. ẹ ṣeun ẹ kú àtàárọ̀ gbogbo lé mú kí gbogbo lé akúṣẹ ń wọlé. As they sweet us, he go dey pain them. As they pain them, he go dey sweet us. Màlì játijàti akótilítà àwọn olóòórùn olóòórùn ní tẹ́ẹ̀bà rẹ ni sọ fún yín olóòórùn ní ẹ̀mí tó kàn yín gangan láláṣìṣe tẹ́ẹ̀bà rẹ ni sọ fún yín ẹ̀yin gangan láláṣìṣe ẹ̀yin atókùmákò àmọ̀nà ọ̀run má lọ yìí ẹ fẹ́ mú gbogbo ilé ayé ẹ fẹ́ jẹ tán ẹ fẹ́ jẹ gbogbo ìgbésí ayé ọmọ káàárọ̀ oòjíire tán káwọn tó ń bọ̀ lẹ́yìn kó má rí nǹkan dé bá ìwà játijàti ẹ̀sìn òfò àtàdánù tànà bí àtàlà ọlọ́wọ́ ọ̀tún méjì tó gbé wá ẹ ti fi tú ọmọ ìyá ká ẹ ti fi ba ilẹ̀ káàárọ̀ oòjíire jẹ́ ní ìgbà tí àwa ń dàgbà wọ́n ní iṣẹ́ lògùn ìṣẹ́ mọ́ iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń gbẹ́ni gíga tá a kò bá rẹ́ni fẹ̀yìntì bí àtẹramọ́ṣẹ́ ẹni bá a kò bá rẹ́ni gbọ́kànlé bí ọ̀lẹ là á rí àpàlàrá èjìká nìkan iye bẹ́ẹ̀ ni ìyá mi bẹ́ẹ̀ náà lọ tún sọ fún wa kékeré lówó lè nínú máa fẹ́ lọ́la ẹni tí rákò kò rí bí ayé ti ní mú sí ẹ.
bẹ́ẹ̀ nígbà tá à ń dàgbà náà wọ́n tún sọ fún wa pé bàtàrí àdúkò ká bàtàrí àdúkò ká tó bá mọ̀wé rẹ̀ bàtàrí àdúkò ká. Ẹ̀yin wèrè tẹ́ ń sáré kiri ìdí báírò ẹ̀ lè fi kọ́ ó. Àwọn tó kàwé náà ẹ jẹ́ kán ríṣẹ́ ṣe. Kò síṣẹ́. Ṣebí nínú ìlú káàkiri àgbáyé àwọn èèyàn individuals máa ń dáṣẹ́lẹ̀ ní tán wọ́n máa sọ tax fúnjọba. Àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n máa gbowó oṣù àwọn náà dẹ̀ tún máa contribute sínú economy bí economy ṣe ń grow lágbàáyé nìyẹn. Tẹ́ ẹ̀ bá tí mọ̀ ebi ní pa mọ́nàmọ́ná kó ebi ló máa fọ́ ojú yín. Ó di 15 years time kí economy Nigeria kó tó lè stable ìyẹn tí a bá yáwó sí mọ́. If you don't know, go and know it now. Get it right and know what is right for you. Ẹ lọ ṣe iṣẹ́. Ẹyẹ tọrọ owó mọ́ DM wa ti kún. That's the Oh my God. Life is gone. So, ẹ̀yin tí Facebook, ẹ ṣé o. Wọ́n ti drop life. Ìyókù $2 nìyẹn. Ẹ bá pọ̀ sí dáadáa, orí ọwọ́ rẹ̀ ti pọ̀ nìyẹn. Ẹ ṣé gan o, ẹ̀yin tí Facebook. I love you guys. God bless Yoruba land. God bless Nigeria. So, ìyókù $1 nìyẹn. A tún máa wá life lọ́la. Ẹ má bínú lé ní mi wo comment àná orún kàn mí. Àwọn èèyàn complain pé mo move mi dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. So, I don't know. Ìyókù $1 ó dàárọ̀. Love you.